Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ọ̀gbẹ́ni try díẹ̀ ṣùgbọ́n ká ní báwọn Ibrahim Chatta ṣe ń ṣe nu wọn ní pawó bóyá lines tán fún ni ò dáa tó ni àbẹ́ni tó kọ script ni ò good ní screenplay tàbí ká sọ wípé ọ̀gbẹ́ni gbìyànjú ṣáájú ọbẹ̀ ó kópa tiẹ̀ sinimá rẹ̀ ọ̀tá ni ọ̀yà lọ sinimá ká bá wò ó ẹ̀ ńlẹ́wọ̀ ẹ̀yin alára wa bí àṣẹ ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Fọ́nrán kan mo bá pàdé fọ́nrán ọ̀hún kò ṣeé wò láwò mójú kú ò toró ní gbólóhùn tọrọ mọ́ orí fọ́nì tí ò ti ń ké níbi tó ti ń ṣe propaganda pé ẹnìkan ṣe onídùúró fóun láti ra mọ́tò òun ọ̀wá rówó san kẹ́yìn èèyàn lù ú kẹwàá bò ń sanwó mọ́tò tó ń gbà láwọn àbí tó gbà ní installment. Òun àtonítọ̀ ọ̀hún wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn ò mọ̀ àti dáadáa kọ̀rọ̀rùn ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró ọkùnrin tí ó sun rárá fọkùnrin ẹgbẹ́ yóò ṣàkọsẹ́ o ẹni tí yóò sọ irọ́ dòótọ́ yóò jagun ẹnu wọ́n jagun ẹnu díẹ̀ wọ́n jò ń pẹ̀rẹ̀tẹ̀ díẹ̀ but unfortunately Gbàdámọ́sí wọ́n lùlù àbòsí wọn mọ̀ wípé ibook tí ó jo ohun yìí sọ̀bọ̀ lọ́kàn wọn lọ́dọ̀ wọn lójú wọn wọ́n pákéjì ẹ̀ ṣùgbọ́n àwa tí wọ́n pákéjì ẹ̀ fún wa ní ìrílélé ìyá àjẹ. Àkọ́kọ́ arákùnrin ọ̀hún sọ̀rọ̀ bí ẹni pọ́sẹ̀ǹdì voice note sí Funny Thinker bó oore ṣe é dibi gbàrànmí ṣe é dẹlẹ́rù ajínigbé ṣe é dọ̀kọ ẹni. Ó ṣe wá ràn ọ́ lọ́wọ́ tó ń rẹ̀ ẹrù ẹlẹ́rù tó ń wọ́fà tó ń dání. Wọ́n ti jọ ládéhùn iye tó ọmọ san lóṣooṣù. Ọ̀ wá lówó òòtún lọ́rọ̀ rí lẹ́nu Funny Thinker ń sọ̀rọ̀ pé òun ò lówó náà nu tó mọ̀ pé òun ò ní lówó lọ́ọ̀ni ẹgbọ́n sẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n ta mọ́tò àwìn fún ni wọ́n ń sọ bẹ́ẹ̀ bàbá ńlá arọ ni kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ fún dílà tó gba mọ́tò láwìn lọ́wọ́ ẹ̀ tó gba mọ́tò installment lọ́wọ́ ẹ̀ àdéhùn làdéhùn ń jẹ́ náà kí lọ́kàn dílà pẹ̀lú pé ẹ ò mọ̀ pé ò ní lówó lọ́wọ́ ìwọ ló ti ṣàdéhùn pé iye báyìí lọ́mọ rí lóṣooṣù. So àkọ́kọ́ Funny Thinker ní ìdí owó yes ìdí inú tó fi jẹ́ kẹ́ mọ̀ wípé àwìn ló ń gba mọ́tò. Ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ dúnkùkù lajà bọ́yá ẹ rò wípé nìkan threaten ẹ wà sáré kówó kalẹ̀ ó dé stage kan ara kan òun gangan wọn láwọn eléyìí náà tiẹ̀ á fóun lówó akúkú sọ́nà àwọn eléyìí ò fóun lówó àwọn ẹni ẹlẹ́ni lọ́dọ̀ àwọn eléyìí àwọn tó ṣiṣẹ́ sí lápò lọ́dọ̀ àwọn eléyìí ó mọ̀ wípé jókà tó ọmọ ń lò òjé tó ọmọ ń yọ ète tó ọmọ ń lò ọgbọ́n tí ò tó nǹkan tó ọmọ ń pín yẹlẹyẹlẹ ó mọ̀ pé tán bá ń sọ̀rọ̀ nípa ọgbọ́n tán sọ̀rọ̀ nípa ìmọ̀ tán sọ̀rọ̀ nípa òye ìran káàárọ̀ òjíire ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ọmọ Yorùbá nu ọmọ adarí ń rò tó nǹkan lóòótọ́ ọgbọ́n wa lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ìdí ìkà lọ́gbà lọ gbọ́n táyì sọ ọmọlàkejì ń jàǹbá èyí táyì dìtẹ̀ ọmọlàkejì èyí táyì bàtọ̀ ọmọlàkejì jẹ́ lẹ́yìn láì ní mà tó sì jẹ́ pé bí bá ń bọ̀ tẹ̀rítọ̀yàyà láì kí táàtò mọ́ pẹ́rù rẹ̀ ò sí bọ́ bá pẹ̀yìn dà tán táwa tébù ọ̀rọ̀ ẹ̀ ní sísẹ̀ ń tẹ̀lé lábala tá a ṣì láwẹ́láwẹ́ bí aṣọ àlùbọ́sà. So wọn á gbẹ́rù erémọdé èwo lọ́gbẹ́ni ṣe àwọn mọ́tò rà wọn ìfipá lekú bẹ́ẹ̀yàn ọ̀bá tí ì tó nǹkan ṣe èyí ṣe bọ́ba lérò kó tó ṣe ọ̀rọ̀ tútù ó tó fẹ́ni tó bá ran ni lọ́wọ́ ẹ̀ ń so ń dúró fún ọ akọ́ṣẹ́ ló ṣe o kò lè so ń dúró èèyàn kọjá kí n lè sọ pé kéèyàn kan wá so ń dúró mi bá fẹ́ ra nǹkan lọ́wọ́ yín àbí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ yín tẹ́ bá ń wó ní dúró kò possible o mi ò expect kẹ́nìkan kó so ń dúró fún mi ẹni tí ọba wá so ń dúró fún mi wọ́n mọ̀ wípé ọ̀gbẹ́ni Awíkóńkó yìí àkọ́kọ́ kò lè sá lọ kò síbi tí ó sá lọ olóòkọ ni ẹlẹ́ẹ̀kejì èèyàn ní mọ sòótọ́ bí irú eléyìí kó wá dẹ̀yìn kó pajúdà sí ni rárá o n ò ṣe rí kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ láéláé. mọ̀ pé tí bá pàdé ṣùgbọ́n gbólóhùn tèmi ní yọ yàtọ̀ díẹ̀. Funny Thinker ti ń sọ láti ẹjọ́ ẹ pé òun ò lówó lọ́wọ́ n ti ń tà ti tán ni because òye tí ò yí òun ni pé ibi tó yẹ kó fi sùn ló ti fi bóyì. àwọn èèyàn wo ni wọ́n fẹ́ràn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn wo ni ń fún ọ lówó àwọn èèyàn wo ni ń worship àwọn èèyàn wo ni ń pè ọmọ yìí dá pọ̀ ọmọ yìí mètò ṣe ọmọ yìí mọ̀rọ̀ sọ àwọn tó mọ̀ látọ̀dọ̀ Oríyọmí lọ́pọ̀ jù nù wọn bóyá kò yí ọ ká láyé ọ sórí ẹnikẹ́ni tó bá ti ṣàtọ́kùn èèyàn gòkè ọ̀la bí èèyàn bá bojú ẹ̀yìn sí bí ìgbà tí èèyàn gé ìka ti ń fún lóúnjẹ jẹ ni bóyá lẹ́ẹ̀kan bóyá lẹ́ẹ̀mejì bóyá lẹ́ẹ̀mẹ́ta Oríyọmí ti ró rere kan ọ rí ó ti kó ọ̀rọ̀ ẹ sórí ẹ̀mí rí ó ti bá sòdò lọ sọ́dọ̀ ẹ̀ tó ti bọ́ yanjú ẹ̀ ó mú ọ lórí TikTok pé ọmọ yìí dájú TikTok ibi tó wà yìí lọ wọ́n bọ̀ lórí rédíò wọ́n cover ẹ̀ wọ́n ta ọ́ wọ́n popularize ẹ̀ ó wá ní pẹ́pẹ́sẹ́ o ó kù bí ó kù sí o àwọ̀sùn ló ń ṣe káàkiri o ó wá lè lò náà ń gbalé ó sẹ́ndì owó ilé sí ọ ó wá padà ó wá bẹ̀rẹ̀ sí ní gé Oríyọmí ọ̀hún jẹ ó ń gba sọ lára ẹ̀ níta gbangba ó ń fa aya bẹ́ẹ̀ ló ń fa ambition rẹ̀ ya lójú gbogbo ọmọ adarí wọn. àwọn tí wọ́n sì mọ̀ látọ̀dọ̀ rẹ̀ wọ́n ti rí onírè àfibùsọ lóore ọmọ yóò ṣe gbẹ́ lẹ́yìn ìwọ̀nba tí Oríyọmí gbẹ́ yìí Oríyọmí náà ló padà fi gé jẹ o ẹ mọ̀ jà gbẹ́ ní mi mọ̀. wọ́n fẹ́ jáde lókè fẹ́ sọyún fẹ́ ṣe yìí wàláì torí yàn méjì ni àkọ́kọ́ ni nítorí ọmọ obìnrin òpònú yẹn èyí tí àwọn DSS tí wọ́n lọ ti tí àgàsì bọ̀ lójú ara ní l'Àbújá yẹn mo sọ fún ní ọ̀rọ̀ tí mo sọ fún mo máa ń tijú ọmọ yẹn tẹ́lẹ̀ torí pé níjọba ń tijú mi máa ń tijú ẹ̀ obìnrin ni mi dẹ̀ kì í sọ̀rọ̀ obìnrin
ṣùgbọ́n ó wà ní ohun tó máa ń bá mi sọ̀rọ̀ tí mo máa ń respect ẹ̀ gan ó wà ní ohun tó máa ń bá sọ̀rọ̀ máa ń respect mo wá padà sọ fún pé mo ní ìwọ ọmọbìnrin yìí pẹ̀lú ohun tó ṣe yìí máa make sure wípé ihun tí ò béèrè máa fún ẹ lórí ọ̀rọ̀ yẹn wà náà béèrè tó bẹ́ẹ̀ mo sọ fún náà ọ̀rọ̀ tí mo sọ fún mo ní pé ṣé wọ́n ní làákàyè wọ́n pé Yorùbá nation ò bá tẹnìkan jẹ́ tó ẹ tó bá ń ta ni Yorùbá nation bá tiẹ̀ tó bá tiẹ̀ jẹ́ jù lórí mídíà ọmọbìnrin wèrè yẹn ni tí àwọn táwọn DSS wọ́ lọ sí Àbújá yẹn jẹ́ pé gbogbo nǹkan ló bàjẹ́ mọ́ lára l'Àbújá bẹ́ẹ̀ yìí bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ lọ síbẹ̀ gbogbo nǹkan ló bàjẹ́ mọ́ yẹn lára ihun tó bá fi lè mú ẹja kúrò nínú omi tó ti ń gbádùn tó wá ń gbórí yẹpẹ̀ àdánwò ti dé bẹ́jà yẹn tó bá fi lè mú ẹja kúrò nínú omi tó wá lọ ń gbé orí yẹpẹ̀ ẹ mọ̀ ká ayé ẹja yẹn ti bàjẹ́ ìwọ ọmọbìnrin yẹn ayé ò bàjẹ́ láàbọ̀ ní inú Yorùbá nation o tẹ bá wá bí tó bá wá ń sọ̀rọ̀ lẹ́yìn ánú òun ò rí kọ́bọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation rí ìwọ ló wá yí ẹ wá ṣiṣẹ́ ìwọ ló wá yí ẹ wá ṣiṣẹ́ láì jèrè ibi tó tún ti ń jèrè tó ti ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ìlú òyìnbó ó tún dí èèwọ̀ àìwọ̀ fún ẹ ṣé o mọ̀ pé ẹnìkan ayé ẹnìkan ò bàjẹ́ tó ẹ èmi kò ní dárúkọ anybody ṣùgbọ́n ẹni tó jẹ́ ọ̀gá yín tẹ́tọ́ fẹ́ ń gbèjà yẹn òun máa wá sọ ohun tẹ́ fẹ́ gbọ́ máa wá sọ fún yín lénìí so that ìwọ ọmọbìnrin yẹn ìwọ là kọ́kọ́ tó yẹ kí ló fẹ́ jẹ́ kí ohun tí mo fẹ́ ṣe lénìí ìwọ ló yẹ kó mú mi láti ṣe ẹlẹ́ẹ̀kejì ni bàbá òpònú ajá àgbàlagbà bọ̀m̀bù ajá bọ̀m̀bù tí wọ́n pè ní